Rofiat gbọ́ngbọ̀n mi òdìdè onígangan láyájọ́ ọjọ́ bí rẹ̀ ọkọ ọdún. Ọkọ ọdún lónìí yìí àsìkò à ń ṣe yẹ onígangan láyájọ́ ọjọ́ bí rẹ̀ ìgbádùn ọdún kan ni ó sì mọ̀ jẹ́. Mọ́mọ́ Wàrísì ni ń kí wọn ò kẹ́ni kankan Àjọkẹ́ ni ń kí wọn ò kó ló ṣe èèyàn. Mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ọdún rọ́dún àṣeíṣà mọ́dún ọdún rẹ lọ sí ìmọ̀ṣe nínú ọ̀la nínú rẹ gbogbo Àjọkẹ́ o. Ẹni gbogbo wájọ ń kẹ́bọ̀ gbóhùn mi òdìdè torí rẹ ní ṣe ń ṣàgbàjọ kú ọdún. Mọ́mọ́ Wàrísì ọmọ Abdulhakeem aya Abdulhakeem. Mo gbére wá káhùn mọ́lẹ̀ orí rẹ̀ wá níkọ̀rẹ́ lágbára ọba dání wáyé. Bó bá wẹ̀ mọ́ kó jíire lónìí, bó bá fìmọ̀jò kó jíire lálẹ́ ẹlẹ́mi ò mọ̀. Bábísọ́lá tèmi Àjọkẹ́ wá ti jíire àbùsẹ̀bùsẹ̀ ọ̀pọ̀ ọdún. Mọ́mọ́ Wàrí akẹsànlẹ̀ ọmọ agbẹ̀bí òun wẹ̀sẹ̀ bí wọ́n nítorí ẹ̀ẹ́kẹ́. Ọmọ wájú ọlọ́kọ̀ tí sowó ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ tí ṣèjì gbàlẹ̀kẹ̀. Ògèdègèrè ọlọ́kọ̀ tí tọ̀ yẹbẹyẹbẹ létí omi akẹsànlẹ̀ ọmọ agbẹ̀bí òun wẹ̀. Ọkọ ọdún lónìí yìí dákunjẹ́ wọn relé àwọn bàbá tó bí ọlọ́wọ́n. Wọ́n léèyàn kan kí gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù, àkí gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn. Béèyàn kan bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù àbó gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn ẹ̀bọ̀ra ní bọ́lúrúwa rẹ̀ láṣọ. Pẹ̀lú ọ̀pọ̀ ọdún lónìí yìí ọ̀sìnkú àṣeyẹ. Ẹ̀yin lọmọ onímọ̀ ṣe àjínàdòru kẹ́kẹ́kẹ́ lẹ́mọ̀ gbọ́dọ̀ dùn ẹnu mi ara òní nìyàn láéláé. Aya Abdulhakeem ọ̀pọ̀ ọdún ó ti kú ìyèdún ọdọọdún ní lásán lógúnlógún. Ọdọọdún ní kọ́sọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọ̀wá ní kọjú kú láyé ń bí. Ọ̀yán gangan níṣẹ́ lè mọ̀mọ́ tó bí ọlọ́mọ. Ọmọ ọba ni wọ́n dákun jẹ́jọ́ korí adé ní gbàgede. Ọmọ ẹlẹ́mọ̀ tù ú lókun bàbá mi dẹ̀yìn lọ́sàá. Méjì oyè jọba tán inú ń bí wọn. Òjòyè tán fara ẹ̀ mọ́dọ̀ ṣé bó kì í mọ̀mọ́ tó bí ọlọ́mọ ni. Aya wọn níjẹ̀bú jẹ́jọ́ Délé Abdulhakeem bàbá Wàrísì. Ìjẹ̀bú lẹ́ ọmọ èrè ni wà. Ọmọ adúrúmọdé ọmọ adúrúmọsù pẹ̀lìyẹ jẹ́. Ọmọ aládìyẹ ògògò mọ̀gà yíyín bí àwo kẹ̀gẹ̀kẹ̀gẹ̀ nílé yín. Gbogbo ọmọ Ìjẹ̀bú pátápátá lọ́mọ Àwùjalẹ̀. Ọmọ bìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ Ajagbalúra. Iṣu mẹ́fà ní Ìjẹ̀bú, èjì ń jíjẹ, èjì ń ta ìjẹ. Olóṣà tí bàbá yín fi méjì tó kù bọ̀ nílé yín. Rofiat o. Ọmọ ọlọ́dún onídàkùn mọ̀dà gọ̀jọ̀gọ̀jọ̀ ìwọ ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́. Òní ṣubú ara òní ṣubú ẹ̀mí lágbára Ọlọ́run ọba. Ibi barapa làábẹ́tu nínú oko. Ibi gìjàgìjà ńlá abẹ́kùn. Onírẹ̀ ọ̀rà rẹ̀ ó mọ̀lẹ́ koko ní òjòjò níṣòwò kó má lè nàjà kókókó lárọ̀ sálẹ̀. Mọ́mọ́ Wàrísì ọmọ oníkú mọ́ ọ lọ́wọ́ ọkọ̀ oníkú mọ́ ọ lórí. Ìwọ náà níyọ̀ sọnù láàrin wa. Àsìkò rẹ̀ ìgbà rẹ̀ tí dùn yọ Ọlọ́run wá ní jẹ́rìí ọ̀bù sẹ́kún. Ayé ò ní kí ọ fọ́fọ́ wọn ò ní bá ọ káwọ́ lórí. Yóò dá fún ọ yóò rọ̀ Ọlọ́run tọkọtọkọ ní lágbára Ọlọ́run ọba akẹsànlẹ̀ ọmọ agbẹ̀bí òun wẹ̀. Ọmọ Àwórì ní bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wájú ọlọ́kọ̀ tí sòwò. Rofiat o. Kọ́ dàgbàdàgbà kọjá àwọn tó bí ọlọ ayé rẹ̀ onípolúkú musu. Orí ni yọ ọ̀ nídìrú láéláé.
ńlẹ́ yóò dà fún ọ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà ìran ọ̀bẹ níbẹ̀sù ọ̀pọ̀ ọdún o. wàrísì ò wá ní kú mọ́ ń lọ́wọ́ lágbára ọlọ́run ọ̀gá ògo jù lọ. bó bá tún di lámọ̀ọ́dún kí n rí ọwọ́ bí ìran ni ọ nípọ̀dún jẹ́ láíláí ìran ọ̀bẹ níbẹ̀sù àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. Rofiat o àgbófọwọ́pawọ́ àdàgbà fẹ́rẹ̀ ìdíjọ́ bí òkú ọdún.